Wọ́n ti kékeré sórí ibú. Jàmbá àṣepọ̀ tó lè wí mí. Dáadáa mi náà. Mo ti ń kun yẹn wọn ní àlùkùsùmà. Kéèyàn bẹ̀rẹ̀ kó máa jà. Kéèyàn bẹ̀rẹ̀ kó máa jà. Ntọ́ ni mi lábí ìjà ò sí mo sì lè jà. Ntọ́ ni gbogbo oníṣẹ́ ìjà. Mo ń lọ ọjọ́ ní mo á kí ẹ̀rẹ̀ kó tí wọ́n mi la kí n máa kúnlẹ̀ kí ẹ̀rẹ́ mi wá. Mo bá kúnlẹ̀ bí o sì máa kúnlẹ̀. Mo mọ̀ bá ara wọn ti máa mú mi. Ìwé sìkìsì fi bí aṣọ àlẹ́ akẹ́kọ̀ọ́ ó ní mo ìdí nìyí ó bá yá rẹ̀. Mo ìdí nìyí ó bá yá rẹ̀. Mo ìdí nìyí ó bá yá rẹ̀. Mo ló tún yá adijọ́ nù. Never transfer ìyàwó rẹ níjọ́ ni. Ọ̀gá tí ó sì wá pé padà ọlọ́run ṣe lọ́ọ́ máa nù Kùránì. Ó wá mú kan náà àwọn kábínẹ̀tì mi lẹ́yìn. Nítorí wà lè wọlé, mo lè ní kó wọlé. Mo ní báyìí báyìí ṣé ìyàwó rẹ jẹ́ gbé lọ? Mọ̀ ọ́ lọ. Ìgbà tó bá yẹ dáná ń pè padà. Wọ́n ẹ̀ tí ìgbésẹ̀ yóò bá yá rẹ̀. Tó bá bú mi gángan kò lè dùn mí, ìyá mi ló bù. Tó ti bẹ́ẹ̀ náà mo fi ilẹ̀ ni. Ẹ lọ ọ̀rọ̀ náà ẹ̀yin àfa, ẹ má jẹ́ ó para yín síra yín lọ́rùn. Ẹ jẹ́ àlọ́kọ̀ọ́nù ìwà sáni ẹ jẹ́ àmà ṣe tani dàgbọ́ orú mẹ́ o. Wà á fáhù ánsì bábí náàsì hílímán. Jẹ́bẹ́ ìkọ́jú síbí, èyí tí mo fẹ́ tún kàn lọ́wọ́ kẹ́ o, ẹ̀gbọ́ àsápù ẹ̀gbọ́ wàbàzá àtúlìsà kẹ́ ẹ̀ máa bú yẹn. Ọ̀rọ̀ pọ̀ tẹ́yìn àfa àdé sọ́gbà máàkì. Ládùúgbò wa yìí, àwọn àfa kan sẹ̀ dé ní àìsègbè wọn, olórí burúkú ni wọ́n. Ṣé tẹ́yìn àfa àfẹ́ sọ fún alásàlá dùnú? Tọ́wọ́ kò mẹ́fà ní tọ́wọ́ ń ṣépè, ṣépè ní wọ́n á gbọ́ ní jímọ̀. Ọ̀rùkọ́ lè rí òpé. Ẹ̀wà ń búra yín. Ntọ́ burúkú ju ẹ̀ mọ́. Ẹ̀ dá mi lò. Nǹkan mẹ́ta mú bẹ́ẹ̀ náà. Ń sì ti ń ṣe lọ́wọ́ ẹ̀kọ́ máa ṣe. Mímì àti obìnrin parí ìjà. Mú ìyá abẹ́rẹ́ mo jẹ̀bi ni. Mo jẹ̀bi. Ẹni kí nìdí? Àwọn tí wàá sí bá wí ti pọ̀. Tí wàá sí ti bá wí. Ǹjẹ́ tó bá parí ìjà? Ẹ dákun. Àfáàlẹ̀ yín wọ̀nyí. Dákẹ́ nu yín. Ẹ̀yà kéwú mọ́tọ̀. Ọlá pé wà sí kiri yóò gbẹ̀sán yá fún ẹ̀mọ́ jẹ́ ẹ̀jẹ̀ mọ́ gbẹ̀sán wá sí ń dùn wọ́n bẹ́ẹ̀ sí ń jẹ́ wọn ní ọ̀rọ̀ àfa àti òfin amọ̀nà sẹ́yìn ní ẹ̀wọ̀n ìsá ìyá kí ó mọ́tọ̀ ó tún àtọ̀ mọ́tà bà ní ọ̀rọ̀. Gbani sáà ṣe tá àná mi sọ̀rọ̀ ń sọ ẹlẹ́nu wọ̀rọ̀wọ̀rọ̀. Ẹ̀ẹ̀kejì tí mo tọrọ ọlọ́mọdé bá yẹn dà sílẹ̀ ń yà bọ̀ wọn. Mo nílẹ̀ ẹ̀ka tó pọ̀ ẹ̀ka sì lọ kọ́lé sàárín Kaduna yín bí mi òkọ́ ló nílẹ̀ kó rà ó sì kọ́lé sí láàrin àárín ẹ̀ kò mú lẹ́kùn kí n gbé tó. Kaduna yín bí nígbè bẹ́ẹ̀ bá pè mí bó bá débi ilẹ̀ mi náà kí ló dé ẹ̀gbọ́n tó sọ èyí náà lẹ́nu máa ṣe nǹkan lé. Ó ní lẹ́mi náà wà ṣe sí lọ́ba ní bàbá akàràbàkàlà ibi parí mi sí náà nù. Wà á fáhù ánsì bábí náàsì hílímán. Bàbá mi wà lójú àgbò ìbò ṣe jẹ́ làmí gbẹ́rù. Wa sharru náàsì man ya'si bàbá. Jàmá tí ò wá gbá mi mú bá wọn. Bóyá adákẹ́nu mi tí bá bàjá sí tí wọ́n sọ lórí fíìtì mi alábùkù kan lè máa mú. Tí bá sì wá ní mo là á mọ́lẹ̀ ọdún sótán àgbàyà. Ẹ tó bá ga kì í jàre o. Tòrá àtọ̀ ọ́ ti pọ̀ láyé o. Wọn ò lè sọ tí wọn bóde ni o. Ẹlẹ́ẹ̀kẹta tí mo ń tọrọ. Mo lè bùnyàn lówó ni wọ́n jẹ́ ìyá ọlọ́wọ́ tó pọ̀. Tòrá ọ̀ ní san. Imam ẹ̀yà mi ní 1 million. Mo lè bọ̀ ọ́n tún ìjọ ló fà ní bàríkà sí. Wọ́n jẹ́ ìyá 1 million. Tójọ́ tó bá ṣe padà kó wọ́n sì pé ayákìlá lọ́ fi wá. Nsìnwó èmi ìsìnwó. Ẹni bá yáwó lọ́ọ̀ mi ti jẹ́ pé ní sàn. Mo sì ní béèrè. Tó kíni ẹni bá yá 1 million ó lè fi 250 kọ́. Bẹ́tà fún ni tó ọba ní kọ́ ọmọ bá tiẹ̀ lọ. Asfahu ánsì bábí náàsì hílímán. Jàmbá tó ní kíni. Naam. Ẹ jẹ́ ìbálẹ̀ Kaduna yín. Aláàánú.
ẹ̀gbọ́ lọ́rọ̀ tí òun yẹ̀ wọ́n ní kọ́ máa làánú yẹn ọ̀ ní sórí rẹ̀ àbí kọ́ máa gbéra ṣépè torí pé púrọ́mọ̀ gbogbo tó ọbí kọ́ máa jèrè rẹ̀ ó ti pa ọlọ́run ní gbéra mi ṣépè yẹn yá ni mo purọ́ torí pé àwọn tó dòkó àmì tó so olúkò mọ́ra. mo lè gbéra mi ṣépè ẹ̀yà ni mo jẹ̀bi ìgbẹ́ mo sì máa fi ogun ayé mi ṣépè mo sì máa fi ọmọ mi ṣépè ní ọmọ tó náà fún wa tí ò fún mi mo sì fa ayé mi ṣépè láyé tí ò wọ́pọ̀ ẹ̀yà àfáàyè ti lè búra jù ẹ má máa ṣépè mọ́ n tẹ́ kékeré tó kù lè ti kọjá kẹ́ ṣépè àtẹ̀bí àtàrí àrọ́ ni rọ̀ mọ́. sàtúndà wí mi o asukuriya tu wọlé istiza káyọ̀ máa fi yẹn ṣe yẹyẹ ndọ́dọ̀ ti dé Kaduna wọn ní ìdásọ méjì lọ àwọn là ń champion ọ̀nà bí slippers kọ́ tó kún tiẹ̀ lọ́bẹ̀rẹ̀ kan ṣe yẹyẹ o kálukú ló ń tọ́lọ̀ ń kọ́ ni. ọ̀rọ̀ yìí èmi fẹ́ rántí àmọ́ kò dùn mí mọ́ mo kàn rántí ni ó ti dùn mí kọjá ó dùn mí kọjá ọdún tí arúgbó mi kan kú ní abáníká ya fọ́tò àwọn ọmọ wọn èdè aṣọ tẹ̀lé wọ̀ mo ní ẹ̀gbọ́n kan ó lọ sí Ògìrì primary school ló bá mú mi uniform ìwà tó jáde tẹ mo ti wá rán padé bí ọrùn lórí nítorí ní kékeré mo rọ̀ ní gbọdọ̀ wí mo sọ́ọ̀tì gan ní kékeré. yẹ̀wẹ̀ àwọn ẹni pé wọ́n ń sún sẹ́gbẹ̀ àṣẹ tí wọ́n photographer sọ̀rọ̀ láyé wait and get tẹ́ wọ́n ń fi báyìí ní ẹ bá yà ní ẹ bá fẹ́ ní báyìí wọ́n sọ tilẹ̀ wọ́n sọ wàhálà rẹ̀ ní ẹsẹ̀ yáyà ni wọ́n á jẹ́ káyì ní ìyàkà wọ́n sì bẹ́ẹ̀ ọ̀ọ́yà fọ́tò yóò sùn ọ́ láyé kódà wọ́n fẹ́ wọn ta fọ́tò ṣé wàá rí bẹ́ẹ̀ lónìí ẹ jọ ẹ má ru ẹnìkan pin ẹ má ru ẹnìkan pin ẹ̀yin tẹ́ ẹ náà bá gbé ta fún akànbẹ́ yàrá tí ìṣẹ̀gbẹ́ yìí. jama ní kí tó ni wọ́n tó jẹ́ ìfara ọmọ yín báyìí ọ̀rẹ́ mi lólùfẹ́ mi ló kú ọ̀rẹ́ mi tààrà tó bá tèmi gbogbo òru tó bá gbọ́ lọ́fẹ̀ yìí ni wọ́n ti kì í wá sí alẹ́ wọn sì lé mẹ́wàá every Thursday wọ́n lọ ní wọn ní ìjẹta tí mo fẹ́ mọ wọn kú báwọn àwọn níyà yìí ti dàgbà pé wọ́n sì kì í kódà wọn ò lè sọ fún ìyá wọn mo bẹ́ gbọ́ wọn mo bá gbọ́ fámìlì àwọn awá roro wọn ò lè sọ̀rọ̀ jákè kí ìyá yìí má bàa gbọ́ àṣẹ máa ń sóde mí mọ́ nù ẹ gbọ́ wà ìṣáàwù sí rì lọ́dọ̀ tí òun yẹ̀ wọ́n ní kọ́ máa tún náà sí ní èèyàn. èyàn àfáà náà tún di ìta sílẹ̀ o ẹ ti fi túnà fẹ́ra ara yín jù àwọn olè ń tún fún àti òkèké ga àwọn tó fún yín ní 1,000 níbi ìkómọ tí wọ́n ní 1 million níbi ẹ̀ ló láyà mọ́tò fi yà á wàdà ọjà yìí ìtumọ̀ ẹbú ọ̀ ní kú dáadáa ọ̀ sì ní wà láyé rọrùn wọ́n àmọ́ ná bílíọ̀nù ẹran kó mọ tí a bá kọ́ tí wọ́n èmú nírọ̀lẹ́ sọ́tẹ̀ ń lọ tún àti ara yín fúnra tí o fẹ́ràn kéwù. àfa àmà tún àti ra bàbá báyà sí ẹ̀rú bàbá mi débi pé gbàgbọ́ fẹ́ wọn sáfà wọn àfa ọ̀tọ̀ ní jẹ́jọ́ sọ ọ̀tọ̀ ní tó máa wí ta ìmí ìlú ní kódò gbódó mi ìjàpá rìn nípò rẹ̀ bẹ́ẹ̀ sì ń wo mùsù gan àdáyé mùsù ni kí ló kẹ̀yìn àfa ẹ sọ́gbà yín ń tẹ́ wá mú ni ẹ mú ọjọ́ ti lọ máa lórí tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ kọ́nà tó ká nǹkan kò lẹ̀ wọ́n gbọ́ àbí ògbọ́ ni. àdìgírímà ti wà nàmímà kéèyàn máa pẹ̀ gan ẹ̀gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn àti òfófó mùnáfíkí àtọ́ ni mù túlétúlé kò tí wò yín lò tó wọ́ ọlọ́tọ́ yín mọ́ àgọ́ ẹ̀rọ òtò ẹsẹ̀ ẹ̀kọ́ tó bá jáde fèrèrè ló ń bá ká. ìwọ tó ń sọ ní àfa méjì tó ń sọ fún àárín méjèèjì ọ̀jẹ̀ ní dẹrù mi nípa gbé. gbogbo yẹn yín tẹ̀ ẹ̀ dá ọ̀tẹ̀ sílùú yìí tẹ́ ẹ̀ jẹ́ nìkan lọ tẹ́ ẹ̀ jẹ́ nìkejì onífararọ.
ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ Badawi bàbá ńlá ọ̀rọ̀ bọ̀ àlùmísí ní fàdígá gbogbo tí ẹ̀ tẹ́ ń gbé sórí àtẹ́gùn nípa ìrìn ọlọ́run nu àmọ́kálùkù ó bẹ́ sọ̀sẹ̀ rẹ̀. wọ́n gbà mí wọ̀ dá mi lóhùn kí wọ́n dẹ̀ sọ̀rọ̀ jákè mọ́ ẹni náà wọ́n kí wọ́n rò. àtiwọ́n náà tó àkéwú jẹ́jẹ́ lọ́nà wá sí ọ̀nà bàbá kejì lé ọ̀pọ̀ lóde mọ́ jáde lónìí ọ̀rọ̀ yìí náà fún àbá yìí sọ ìwọ ọlọ́run torí tí ẹ tọ́ àwọn òsàn lè sọ sí lọ́rùn ọ̀rọ̀ ní sọ látàárọ̀ ìwèrè bí ètò ẹ̀fẹ̀ fẹ́ tọ́ kejì ẹ̀ àwa ní bá wí sí mọ̀mọ́ rí ó rẹ̀ wọ́n náà ní bá wí bóòdì ọjí ajá. ẹ̀yin mùnáfìkì àgbàtẹ́ fẹ́ tún lẹ́ lẹ́nu Kùránì ẹ̀sìn bọ́sà ni wọ́n fẹ́ sọ ní dáadáa àwọn ọ̀rẹ́ méjì tí kan tíráàmù ti lọ wọ̀nyàwó rẹ ní bí yóò ní láyọ̀ dàlámíà wọ́n ní wọ́n sí rárá yọ̀. dá wùyàn sọmọlúwàbí ọ̀tọ̀ ní tẹ́ gbọ́ ọ̀tọ̀ ní tẹ́ gbé lọ bí ọ̀tọ̀ ní tẹ́ gbọ́ ọ̀tọ̀ ní tẹ́ gbé lọ bí. ìparí ọ̀rọ̀ àti yóò bá anábì ti lọ lé ni. ìjọba ní kí ni parí ọ̀rọ̀ dá mi lóhùn dáhùn kò ṣàhádà tó zò káyọ̀ máa jẹ́rìí èké. àlùmísílẹ̀ ìtàpárá náà wọ́n tún kó nǹkan jọ àlùbádáwí mísísẹ̀ ti lédè ni o mo yá ìdọ̀ mọ́mọ́ àgbà fáwọn mo lọ bá tẹ́sẹ̀ lókè. àlùbádáwí ìrọ̀lẹ́ o nǹkan sẹ́kù níra o ẹ̀wá ń sọ tẹ́ ẹ̀ rí fáá ẹ̀sìn tọ́pọ̀ ní Kùránì ẹ̀sìn fàáyà pẹ́ẹ́gẹ́dẹ́. ìwà ń dárò ní sàárín àwọn afá ẹ̀dá kù bí ìbá ṣe ìjà bí ìbá ṣe wàhálà tó wà lẹ̀ kí ló sọ Badawi láti wá bí kò sí tó stop mú wọn jọ sọ̀rọ̀ ẹni nǹkan kékeré kan ọ̀rọ̀ adé àmọ́ àrí àdírẹ́sì bẹ́ẹ̀ bá ti rán lọ́nà kan wọ́n fàáyà lọ́nà mẹ́wàá tẹ bá rán lọ́nà kan wọ́n fàáyà lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀sìn fàáyà fá kálukú yóò bẹ̀rù àtúbọ̀tán. ما في الحياة بقاء ما في الحياة بقاء ما في الحياة ثبوت نبني البيوت وحتما تخرب تلك البيوت يموت كل برايا سبحان من لا يموت يموت كل برايا lọ́wọ́ rí gbọ́dọ̀ ìmísí wá bí ó ṣe bá kò tètè ráàyè bá gbọ́dọ̀ ìmísí àtẹlẹ ayé pa ìwọ̀n kò tètè ráàyè bá kí bàdúrà tó bá ọ̀rọ̀ dì ó dà mú kọjá ìgbọ́dọ̀ tẹ́ ń wò lọ. ما في الحياة بقاء ما في الحياة بقاء ما في الحياة ثبوت ولما كان المسيري نبني البيوت وحتما أتوجلوا لي كيو nǹkan ṣe mímọ̀ àáfàá tó fi làákàrẹ̀ tó ayé àmì ẹ̀yà àáfàá ṣe tí wọ́n lọ gbé tí nàbà lóru gbé sáré kàyí jáde alẹ́ báyìí ni ẹ pè yí o ayé ò pé báyìí mọ́ o kọ̀dọ̀ fá o. تخرب تلك البيوت nǹkan ṣe mímọ̀. يموت كل نعم má ti ẹ̀rọ níbi tó bá wà pé gúrùpù kan lèmi wà bàbá jẹ́ pé ìwọ ni àlùmísírì wa kú inú rẹ̀ ń dùn tó ẹni kúrò yìí kí wọ́n máa jókòó máa yọ̀ tó ti bọ̀ sí láti wọlé kápá yìí. wọ́n ti sún lọ́nu àyè ọgbà wa kan tó máa ń ro bẹ́ẹ̀ ọ̀dọ́sẹ̀ dì mọ́ ni.
àmọ́ ẹnìkan tí ó ti gba èèyàn lé dí àyè rẹ̀ ó ti àyè pa ni ẹ má jà bàbá yìí máa sọ̀rọ̀ ni wọ́n fi hayati. máa fi hayati baqa'un. ó tó kẹ́ sunkún àwọn àti bẹ́ẹ̀ sọ ẹ̀jẹ̀ nílé. máa fi hayati thubutu. àdìmísí ní wà náà tẹ́ ń tọ́jú kalẹ̀ fún Islam lọ́la ó tún bá dàgbà tó di àfa bẹ̀rẹ̀ kẹ̀jẹ̀ kó máa treat Islam tààrà pẹ̀lú ọpọlọ àfi yáwó nínú sàárè. idha ma mata mithli mata shakhasun. àfa kan ló sùn ta ọmọ akéwìrì wá jí wọlé ó wá jí lóru wọn kọrin. idha ma mata mithli mata shakhasun. ó lé ní ọmọ akéwìrì jí mi tí máa lé kú irú mi ti máa kú èèyàn kan ló kú lóòótọ́. yamutu bi mawtihi khaliqun kathiru. ṣùgbọ́n pẹ̀lú kú rẹ̀ àìmọye ti kú. gbogbo ọtọ́kọ̀ọ́ wọn ti dọ́bà tí bàbá yìí jí kalẹ̀ gbogbo wọn rù tíra lọ. wà á ń ta. ọmọ ọlọ́mọ tó ti rè tẹ́ ti jiná kò jèrè wọ́n ti kú. wà á ń ta tamutu. olùwọ́tọ̀ jí mi wọlé tọ́ba ilé kú tiẹ̀. wahdaka laysa yadri. ìwọ́n nìkan kọ́ kú ọ̀wá jí mi wọlé ọ̀fẹ́ kékeré ìwọ́ pa mí jẹ. bimautika la. jama tí mi bá ṣe ní ṣe náà kò sọpọ́ọ̀tì mi o. mọ́sálásí tó fi dídà àbí ká parí ẹ̀. tààrà wà lójú àwọn tó lè fún wa ní 2 million. mọ́sálásí kó máa jáde bọ̀. ẹ má kọ̀ kí lè kọ̀ mọ́ kálukú náà bá pọ̀ rẹ̀ kò jọ̀wọ́ tiẹ̀. wo ní 2000 lọ́wọ́ kò sí wàhálà. wọn ò gbọ́dọ̀ mọ̀ sàn kì í ṣe bíi tèmi. dákẹ́ ni wọ́n á sí mẹ́ o. tá a bá yẹn tó lè kó parí ẹ lẹ́ẹ̀kan náà pé mo kọ́ tán. kó lè bá a mọ̀ pé àsọ̀rọ̀ lẹ́yìn ìfilẹ̀ fáwọn èèyàn. wọn ò fẹ́ kí nǹkan mi ó bàjẹ́ ó dá 1 million mọ̀ bọ̀ owó ọdún táwa tiẹ̀ lé nìkan tó ní 1 million mo lè gbé kalẹ̀. ń wo yín pé tó máa pè é lọ́kọ̀ọ̀kan o. a parí mọ́sálásí o. Màtẹ́ ṣe àmì ti lọ lélẹ̀. Sọ̀rọ̀ owó ti sọ nọ́mbà yín sọ. Ó yá ya sọ sẹ́nìkan ló ra yín. Rárá kí ni ìṣòro àfáàní ìṣù kankan dẹ̀rẹ́ mi lè bẹ̀rẹ̀ àti jáde òtẹ́ tí ó pààyàn ni. Àbẹ̀ tí ó bá para rẹ̀. Abẹ́ lájẹ̀. Wọ́n lájẹ̀ lẹ́yìn Kaduna. Wọ́n lẹ́yìn ìnáwó kẹ́jẹ́ mi rẹ́ ogun. Tẹnu ọgbọ́n yẹn lọ́kọ̀ ní òsì lẹ́yìn ni. Jáde wọ́n tó fẹ́ jáde o má pẹ́ nìkan gbọ́júmọ́ ojú agbo náà wà yìí àṣà lè gbá máa jẹ wájú wájú. Ní wọ́n lórí 1 million náà ṣé nìkan náà sí mi ni. Kò sí 1 million. Ẹ sì fẹ́ ìfapò sí rẹ̀ yá. Kò sí sọ́wọ́ àbí tálẹ̀ mọ̀ kọ́lé fún àmì ìlànà ìbí tarò nínú nínú àtọ́tòkò yìí tani ń bẹ̀rù wọ́n bẹ̀rù nábẹ̀ tari kidnapper bò ó yóò dàbọ̀ jẹ́ Alhaji wa Abdulwasi ọmọ àlùbáríkà àtọ́yẹ̀bí 500,000 naira. Alhaji Idris chairman lórí rẹ̀ tá a pàdé mí kí ni àwọn Islam ń jẹ́ òní olórí rẹ̀ nìyẹn 500,000 naira. Allah. Àrí 1 million. Abẹ̀rẹ̀ ló. Mọ́sálásí káàwé tó dé agbọ́dọ̀ lè máa kírun nù ẹ̀. Dédé dábàá ní síbẹ̀ àti ní 500,000. Ẹ fún alákàánú nàmbà kóró tó. Bàbá General Hussein. Èmi náà mú ìdí Hussein àwọn náà Hussein nìkan náà ni á ẹ fún alága nàmbà kó mọ lóto. General wa
Engineer Hussein alárùbáríkà èèyàn kìtìkàǹkò wọ́n fún wa ní 500,000 naira. Allahu Akbar.